ní ká mú èyí wá fún yín. Síwájú ohun gbogbo ẹ ti mọ̀ wípé Wolii Olagunju Wale, ìyẹn Prophet Wale Olagunju tí gbogbo àwọn èèyàn mọ̀ sí wòlíì tí kì í wẹ̀, ti sọ nínú àsọtẹ́lẹ̀ tí ó jáde ní ọdún yẹn. Ṣe wọ́n máa ń ṣe àsọtẹ́lẹ̀ ọ̀tọ̀ọ̀dún. Wọ́n ti sọ wípé ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn Donald Trump ìpè tó bá lè gbàdúrà dáadáa tí Ọlọ́run tó gbà á ó máa wá ṣe ẹlẹ́ẹ̀kejì. Ṣùgbọ́n tòbá tó tún di ọjọ́ kẹsàn-án nínú oṣù karùn-ún ọdún tí a wà yìí náà ni bàbá ìyẹn Prophet Wale Olagunju aka wòlíì tí kì í wẹ̀ ṣe kí ni wọ́n sẹ́ǹdì lẹ́tà sí ààrẹ náà wípé ó kú oríire o. ìyẹn wọ́n sẹ́ǹdì ẹ̀ sí Donald Trump wípé ó kú oríire o. adìẹ tí mo gbọ́ wà lámọ̀ wípé ìgbà yẹn wọn ò tí ì ṣe election débi tó máa mọ ẹni tó máa wọlé, ṣùgbọ́n tó túmọ̀ sí wípé wòlíì tí kì í wẹ̀ ti rí i pé Donald Trump náà ló tún máa padà wá ṣe ààrẹ yìí ní ẹ̀ẹ̀kejì. ṣùgbọ́n kan tó wá tún ṣẹlẹ̀ ni wípé lánàá ni wọ́n ṣe kíni náà ṣe election wọn. a dẹ̀ rí i pé Donald Trump náà ló wọlé lẹ́ni. ṣe rí i pé bàbá rí wọn sọ ó dẹ̀ ṣe kíni ó wá sí ìmúṣẹ. fún gbogbo ìwọ tó rò pé o fẹ́ wá wòlíì, o fẹ́ bèrè wòlíì, ṣe rí i pé nínú àwọn yìí tó prediction wọn náà ló wọlé yìí o. wọ́n sọ ó dìrì bẹ́ẹ̀. ṣe rí i pé ìgbà tó di ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ìyẹn May sísìn wọ́n ti kì í, tó túmọ̀ sí pé ó ti clear pé nínú ẹ̀mí fún wọn wípé òun ló máa wọlé, òun sì ló wọlé. bàbá tí wọ́n ń kí lẹ́ẹ̀kan sí physically pé congratulations torí wọ́n ti kọ́kọ́ kí in advance. wọ́n ti wá ń kí sí pé congratulations fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ pé wòlíì tí kì í wẹ̀ yẹn Prophet Wale Olagunju. ẹ pọ̀ wọ́n sórí 08023263603 orúkọ tèmi ìpàdé ní ọkọ̀ ọmọ ológun ní ìjẹ́ ẹbí lóbi ń jara lòdò.